wọ́n ṣé ẹ mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí ò dáa ṣé ẹ mọ̀ pé nǹkan tẹ́ ẹ̀ ṣe yìí ò dáa ṣá. Èní ní báyìí àǹtí tó ti gbé àkáǹtì sílẹ̀ láti last week still náà everywhere dry Bolivia nǹkan tẹ́ ẹ kọ yìí ò dáa ó ní Mesoro everywhere dry when it is not your funeral wọ́n ní ṣó ń ṣòkú ni pé worry you wèrè kó ti gba glory Mesoro kò tí ẹ̀ dá kí gbogbo ẹ̀ kàn dry ìgbẹ́yẹn wọn náà ẹ má káùntì lẹ́kùn sẹ́nìbọ̀dì tó fowó sí ṣé èèyàn máa ń fi bẹ́ẹ̀ di ìtọrọ owó ni tí ì ṣe bẹ́ẹ̀ di ẹ ti gbá káùntì bíi mẹ́ta kọ́ lẹ ti gbé lẹ̀ what is so special about èmi tẹ̀ rò pé ṣe bí ara wa dé náà pè yìí ààfin ló yẹ kí wọ́n ti máa celebrate aṣáàrí táwọn tó kù bá ń ṣe báyìí dé láàfin wọ́n ṣe máa ń celebrate wọ́n tí gbogbo ẹ̀ máa jọjọ táwọn tó máa wọn léwí àwọn kì èmi ò ṣì ń bẹ́ẹ̀ o èmi ò ṣì ń bẹ́ẹ̀ o èmi nǹkan táwa rí làwọn nǹkan ẹ má wàá sunkún ṣe mọ̀ pé àǹtí mi ò kí ń pẹ́ kí ẹ̀rọ update bá àǹtí mi o èmi ò ṣì ń bẹ́ẹ̀ o ẹ máa gbọ́ Bolivia na Bolivia go buy this sister Bolivia said even today on your boss birthday Yeye Taishe is on your mind obsession on Malu cannot do without ọmọ ológo 30G Mesoro you have no shame begging for birthday gifts go and work Mesoro ọ̀rọ̀ yẹn pọ̀ náà ṣe tí ní àǹtí mi ṣe jẹ́ kó ṣe báyìí dé in peace bẹ́ẹ̀ ọ̀pọ̀ ọmọ ẹran náà làwọn àtàwọn wèrè tó ń tẹ̀lé wọn but still náà wẹ́ẹ́ náà nǹkan tó bá jọra la máa fi wéra first thing first ni pé why is it that both Láyọ̀ and every ní lọ́jọ́ ayọ̀ yín àbí ọ̀gá yín ṣe báyìí dé post ṣe kí ni bí post lẹ́ẹ̀kan ẹ̀dẹ̀ ti kúrò lórí ẹ̀ nìyẹn bíi pé kò tiẹ̀ worth anything lójú yín ẹ̀yin lẹ fà á o tó yẹ kí ó dé social media máa bọ́bù kọ́ máa gbé kéèkì kọ́ máa gé kéèkì kọ́ máa mọ̀ ẹ̀ẹ̀kan ṣe bẹ́ẹ̀ ni pé fúnẹ́rà ẹ̀ ní ẹ̀ẹ̀kan tí bí pé ẹ̀ ti bìkítà ẹ̀ẹ̀kan ṣe nǹkan kan kò dá bẹ́yẹn náà dọ̀kásì tí ò ṣe bẹ́ẹ̀ de ilẹ̀ ń post no be juju be that no be juju be that kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá ń yọ̀ láàrin ara yín ó yẹ kẹ́ máa bára yín yọ̀ ni kì í ṣe pé tó máa fi kanra mọ́ lọ́gàá kí ni dọ̀kásì tún ṣe báyìí ẹ̀yin lẹ́ ń ṣe bẹ́ẹ̀ de ẹ̀yin lẹ́ tún kanra mọ́ ọkọ̀ kí ni dọ̀kásì àkànjì àkànwò a day in the life of dọ̀kásì akọ̀wò pé kí tún tèmi báyìí ṣé mo sọ pé kẹ́ má tún ṣe bẹ́ẹ̀ de yín mọ̀mọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n máa drag dọ̀kásì alógbàbílẹ̀ lọ́wọ́ wọn Mesoro tó tún ṣe bẹ́ẹ̀ de wọ́n tún drag dọ̀kásì ṣé Mesoro á tún sọ pé dọ̀kásì ni ò jẹ́ kó rówó gbà nítorí I don't understand ẹ̀yin lẹ máa set ara yín up for dragging ọlọ́run ó yẹ kẹ́ ẹ rárá máa fi ní jọ́lì kẹ́ máa fi enjoy ara yín kẹ́ máa sọ pé à ń ṣe birthday nǹkan tá a pín rèé nǹkan tá a kó wá rèé o àṣà ń post account number àṣà ń post account number bíi mẹ́rin kí ló dé kí lè ń ṣe kí ló lè tó yẹn láì ṣe èèyàn tó wà lọ hospital bed the way bẹ́ẹ̀ ṣe ń post account number it has shown that ebi ń pa Gaza ebi ń pa yín ẹ̀ lè mọ́ra mọ́ láti last week ìrànlẹ́ tí ń post account number kí ló ṣẹlẹ̀ ẹ máa ní sùúrù lẹ́yìn fọ́tò ẹyọ kan tẹ́ yà tẹ́ jàjà yà kò sí palace package kò sí palace kíní kan kò sí pé we want to do kíní pàtó rí adé ti wà nù sọ́kèwé wọn ti ẹ̀rọ recognize yín lápá abẹ yẹn èpín ìnà mọ́ ẹ ṣàkú bẹ́ẹ̀dẹ̀ ẹ ṣàkú báyìí o ẹ kú báyìí àbí kí la máa sọ báyìí ẹ má confirm mi o nǹkan tá a rí làwọn ń ká o grandma ló gbé sórí Facebook pé ní tìjú o wípé ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ ọ̀gá yín ọ̀rọ̀ dọ̀kásì lè tún sọ. ọ̀nà ojú mi lè wọ́n ní ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ ọ̀gá yín ọ̀rọ̀ dọ̀kásì lè tún fi ń sọ ìyẹn gan tó tìjú náà ṣé ó yẹ kán ba yín rún ìdí nǹkan bẹ́ẹ̀ tí ẹ lè ṣe pé ọ̀gá wa o ibo la ti fẹ́ lọ gbẹ́nu sí nǹkan o kí la fẹ́ pa o ṣàfẹ́ polongo ni kí la máa pa fún báyìí yín ibo lẹ máa lọ kò sí gbogbo yẹn tọrọ bẹ́gibẹ́gì náà ni ẹ̀dẹ̀ máa búyàn kan
pé ó ṣe bẹ́gíbẹ́gí ẹ̀yin gangan là ló máa ń jìrì ẹ̀yin bá yín là ló máa ń jìrì ọlọ́ọ̀ mo kàn wò pé bẹ́gíbẹ́gí yóò wà pọ̀ jù everywhere you go account number wọ́n mú mẹ́ta wọ́n mú ti nàìjíríà wọ́n mú ti UK wọ́n tún mú ṣẹ́ tún mú pépà alẹ́ ní kí ló dé ṣe béèyàn tó bá fún yín nǹkan ló máa sọ pé nǹkan báyìí mo fẹ́ fún yín ẹ send account number ẹ̀yin ò tẹ̀ yẹ kọ́ béèrè ẹ̀gẹ́ tó máa lẹ̀ káàkiri ebi lè ń dé ebi náà ń pè yẹn ẹ fi tìjú kárùn mo máa sọ kíní kan fún ẹ tó ń jẹ ẹ bá wà lórí social media fi tìjú kárùn á lẹ ti mọ̀ pé bí tẹ́ ti lọ ẹ ti fẹ́ẹ̀lì bọ̀m̀bẹ́ láti tó bá yẹ pé wọ́n ti ẹ̀gbà yín bẹ́yìn àṣírí ò bá bò gbogbo àtàn dẹ́ lé yín báyìí toyún ẹ ti padà sórí Facebook ẹ ṣe show ẹ fi tìjú kárùn ẹ gba kíní ẹ gba star ara ẹ náà ní dúkẹ́ máa dúró ó tún di next year báyìí kẹ́tọ́ tó wá paste account number o wọn làwọn ọmọ yín tí wọn lè celebrate yín kí gbogbo ẹ máa rosy ẹ wo tí first lady bá ń ṣe birthday àbò ń ṣe anything gbogbo èèyàn máa tan live báyìí tán wọn máa jó tán wọn máa yọ̀ lórí TikTok dé gbogbo ẹ ní tán máa yọ̀ ní àwọn ilé ọ̀rọ̀ dọ̀kásì ni mí ìmọ̀ nǹkan tí dọ̀kásì kí tó sọ pé dọ̀kásì kan tó ṣe ń bí bẹ́ẹ̀ because I don't understand dọ̀kásì náà tó ń drag lọ́jọ́ tó yẹ kó jọjọ́ ayọ̀ yín dọ̀kásì lẹ fi ń drag kí la máa ṣe báyìí ọlọ́run àgbà wá o kí la máa ṣe báyìí ìwà yín dẹ̀ ni o mi mọ kọ́rẹ́sì tẹ́ fi wà obsess pẹ̀lú dọ̀kásì ní kíní kan òun lè fi ọjọ́ ìní a special day for your boss wẹ́nu ìgbà tí gbogbo àwọn ọmọ màlúù tó ti sá lọ sọ́dọ̀ Lizzy àwọn ni warriors ẹ̀sìn so of course kò sí anybody tó máa celebrate ọ̀gá wọn dọ̀kásì tún ṣe birthday dọ̀kásì ní ó yẹ kẹ́rù yín kẹ́ lọ máa gbé pẹ̀lú dọ̀kásì because obsession yìí ó ti lápá abẹ́yìn àwọn ọmọ náà dọ̀kásì ní lápá bíbá yìí náà dọ̀kásì ní is it not too much it's shaking at this point it's literally like tẹ́ bá ti lè jíjọ́ kan everyday tẹ́ bá ti jí báyìí ọ̀rọ̀ dọ̀kásì ní kò make sense tọ́gà yín náà bá máa jáde ní sí báyìí ọ̀rọ̀ dọ̀kásì ló tún máa sọ ọmọ ìyá tó máa wò kí ni mo tún ṣe fáwọn púpọ̀ yìí báyìí kí ni mo tún ṣe fáwọn púpọ̀ yìí báyìí ẹ̀yin lẹ́ ń jẹ́ kó máa sọ̀rọ̀ sí yín ọlọ́wọ́ ẹ̀yin lẹ́ máa ń set ara yín up for dragging ẹ̀yin lẹ́ máa ń jẹ́ kó sọ̀rọ̀ sí yín kò lè sí nǹkan tẹ́nibọ̀dì lè ṣe sí but anyways àwọn onírò ti wáyé happy birthday to you o God bless your new age o ànírò ti wáyé torí tó bá sọ pé káàró ti ìwà yín ò dáa rárá ìwà yín burú jáì èmi á dẹ̀ rò pé you should be 51 this year àbí 52 dẹ̀ ni ọjọ́ ti gorí yín náà wá ń tí ẹ jọ̀ọ́ o ẹ mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe kẹ́ tó tún kó lọlé ọkọ ọlọ́kọ o make sure that the agreement gbogbo nonsense tẹ́ ṣe ń last year ẹ má tún ṣe ní yẹ́ yìí o make sure the agreement is ó yẹ yín dáadáa kẹ́ tó lọ máa fi aṣọ arúgbó ara kẹ́ tó lọ máa fi máa gbolẹ̀ tó máa lé yín kiri tó máa fún yín fọ̀tí nílé ọkọ ọlọ́kọ make sure you know what you are doing at this point kò tí ẹ yẹ kẹ́ máa lé okó mọ́ ó yẹ kẹ́ fẹ̀yìntì báyìí kẹ́ máa wo àwọn ọmọ yín kó máa ṣe rere ni kò yẹ kẹ́ máa lé okó olóko kẹ́ máa lé okó mú kiri kò yẹ kẹ́ máa force ara yín síbi tẹ́ ẹ belong you know you don't belong there but you are forcing yourself there at the end of the day ìgbà tó máa tarí yín dànù tó tarí yín síta kí la máa ṣe sí báyìí tó bá yẹ pé belong there tó bá tẹ̀ lẹ́yìn tán lẹ́yìn toyún ó yẹ kó tẹ̀ lè celebrate yín physically àwa ò sọ pé oníkọ̀rọ̀kọ̀rọ̀ tẹ́ máa ń ṣe kọ̀rọ̀ tẹ́ ṣe ń jọ sí àríbi tó já sí ẹ̀sìn gbangba náà fi ń ṣe this time around you have to be clear ó yẹ kó yé ẹ dáadáa about ilé ọkọ ọlọ́kọ tó tún fẹ́ lọ jágbà you are 51 o kì í ṣọmọdé mọ́ and you have a girl child so the example you are setting for your girl child ni pé kó má máa lé okó mú at this point kó ní kálukú sinmi kò sọmọdé mọ́ that is it ìgbà tó yẹ kẹ́ ẹ lọ́kọ nísìnyí lẹ̀ṣẹ̀ wá àwọn tó fẹ́ fún ẹ̀yìn kọ́tátò tẹ̀ tí wàá lọ mú bí kékeré mú ọba mú baálẹ̀ àwọn baálẹ̀ ọba gbèríko yẹn ọba gbẹ̀rígbẹ́ mú lọ sókè lọ ọjà jáde sẹ́kọ̀ndì òun lẹ lọ mú lókè lọ́hùn yẹn ẹ̀yin gan ẹnà gàmù ṣòro díẹ̀ o
but happy birthday. Èmi kàn sọ fún yín pé ní have a clear picture. Ìwà àtọkùnrin ń gbọ́dọ̀ ti mọ nǹkan tẹ́jọ fẹ́ ṣe, ibi tó máa já sí kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ń wọṣọ funfun. Torí nǹkan tèmi tiẹ̀ sọ ni pé gbogbo aṣọ tẹ́ ẹ̀ wọ gbogbo ìgbà yẹn, ibo lẹ kó sí, ẹ wá kó lára ẹ̀ fún mi. Ṣé ẹ kó dànù ní abẹ́sán? Gbogbo tẹ́rù material tẹ́lọ́rán, aṣọ yìí ṣíà tẹ́lọ́rán tẹ́ ń kó lẹ́kẹ̀ sọ, gbogbo lẹ́kẹ̀ yẹn gan kọ́ àǹtí mi. Gbogbo lẹ́kẹ̀ kí la máa wá ṣe sí? Ọlọ́run mi kò máa dá ṣẹ́rí eléyìí tójú yín rí gbogbo last year àtẹ̀sìn tẹ́ ẹ ṣe yẹn. Pẹ̀lú ògo Ọlọ́run máa fi ṣe àṣemọ́, ẹ ní ṣerú ẹ̀sìn yẹn mọ́. Pẹ̀lú ògo Ọlọ́run, àṣemọ́ nìyẹn, àṣemọ́ ẹ̀sìn nìyẹn. Ẹ ní láyéláyé bá wọn ṣerú ẹ̀sìn yẹn mọ́. So àǹtí mi, in respect to yourself and to your puna, kẹ má lọ máa fòbò ṣe kíní, ṣe palliative. Ó yẹ kẹ́ ẹ by now kẹ́ ti mọrú ọkùnrin tó lè fẹ́ yín àbí tó fẹ́ fẹ́ yín tó ní intention àti fẹ́. Ẹ má máa ṣe bedroom àbọ̀kùnrin kankan mọ́. Ẹ má máa ṣe solidarity kíní ọkùnrin kankan tíyàwó ẹ̀ bá ti kúrò nílé, ẹ̀yin náà máa pè. Ọlọ́run má jẹ́ àṣẹ̀sìn. Tóbìnrin bá ti kúrò nílé sí báyìí, ẹ̀yin á ti gbọ̀ndé bẹ́ẹ̀. Ẹ̀yin náà fi ń console, náà fi ń wọ́ọ̀mù bẹ́ẹ̀dì. Ẹ ṣe gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún bàbá tẹ́ ẹ jẹ́ kí orí bẹ́ẹ̀dì ṣòfò, because ìgbà tí ò bá ń ṣe irú yín náà lóòótọ́ you are right. Àwọn tó wọlé yẹn ò ní wọlé, tí ò bá ń ṣe orí yín tó fara káńṣá, wọn ò ní fáwọn obìnrin gidi. So that is just it. Ẹ ní clear plan and clear vision. Tẹ́ bá tún máa lé oko olóko mú, kẹ́ lè mọ̀ bí ẹ lè fẹ́ fẹ́ yín àbí kò ní yín fẹ́, kẹ́ lè tètè kóra yín kúrò ńbẹ̀ kó tó di pé tí lọ ń sàbù tẹ́kẹ́ tó máa ṣe bí olóṣó tó díyàwó lékèrè. Àǹtí mi, it is well with you. Ẹ fọkàn yín balẹ̀. Ẹ má dùn ọkùnrin mọ́, ó ti late. I think that pẹ̀lú ọjọ́ orí yín báyìí ó yẹ kẹ́ ẹ tẹ̀ ti ní stable business. Ẹ do business. Ẹ má lé oko mú mọ́. Ẹ do business, nǹkan tó máa last lọ́wọ́ èèyàn. Ẹ do clarity. Ẹ do business. Ẹ do gbogbo nǹkan tó máa ṣe kíní. Ẹ má máa bóbìnrin kan jà sílé ọkọ mọ́. Àgbàlẹ̀ ń dá 51 kì í ṣọmọdé years. Mi ò hate yín, òótọ́ ọ̀rọ̀ ni òótọ́ ọ̀rọ̀ máa ń dùn yàn náà àǹtí mi. Bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ mo bá yín sọ. Ẹ kì í ṣọmọdé mọ́. Ẹ má jẹ́ máa bá yín di ìdọ̀tí mọ́ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ti ṣe lórí Facebook. Ẹ má kóra yín lọ síbẹ̀ yẹn kẹ́ tó máa kọ́ ẹ̀gbìn bá wọn ẹ̀dẹ̀ mọ̀. Ẹ mọ̀ pé mọ̀mọ́ ewé òun náà ó lójú òun náà ó ní nǹkan tó rí lára Ọ̀jájá, òun náà like Ọ̀jájá. Nǹkan tó bá ti yẹ kó gbà yín síbẹ̀, wọ́n máa gba mọ̀mọ́ náà máa dolórí. Àwọn yẹn ò ní jẹ́ kọ́kàn yín balẹ̀. So have a clear vision of where you are going or what you want to do. If a man if you are just olóṣó in front of a man, you cannot change your position. Olóṣó ló máa jẹ́ for the rest of your life. I think by now you should have already understand all that. This is 51. Make it graceful. Make it graceful. Don't make it about a man, my man, somebody's man, a king, somebody's king. And you never got there. And if you are going to get pregnant, me rò pé tẹ̀lé lóyún mọ́ anyways, but tẹ́ bá tún máa lóyún, ẹ jẹ́ kán tiẹ̀ fẹ́ yín kẹ́ tó tún lọ gbóyún ọmọ àlè kan wá. Because see, aunty, ó dáa kóbìnrin yìí mọ value rẹ̀ Ọlọ́run. Gbogbo àárẹ̀ tó ju yín rí yẹn kò bá má rárẹ̀. Bẹ́ẹ̀ ni, do not force pregnancy on a man. That is it. Gbogbo mistake tẹ́ ṣe ni mo kà fún yín o pé moving on from 51 sin kẹ́ jẹ́ kí gbogbo nonsense ẹ ṣe láṣẹ ẹ jẹ́ kó bá 50 lọ. Whatever age the bank clock ẹ jẹ́ kó bá gbogbo láṣẹ yẹn lọ. Moving on now. Have a clarity. If a man did not marry you, tí ò bá tọrọ ẹ, you are not supposed to get belle for him. Auntie, this is girl code. Kọ́ má bá wá fi yín ṣẹ̀sìn lórí Facebook mo tún ṣe ń sọ ilé torí wọn kẹ́ ká pátá yín. Wọn kò kí ń pẹ́ ìyẹn ló easy jù láti ká pátá yín, òun ló easy jù. Kọ́ má tún wá lọ fi yín ṣẹ̀sìn torí ẹ̀ mo ṣe ń sọ kíní so that tún ní another pandemic lórí ọ̀rọ̀ pátá yín tán tún ti ká, wọ́n tún ti shift ẹ̀. So auntie, ẹ respect ara yín. Ibi tó bá fi kíní sí ló yẹ kó ṣomi sí, ẹ jókòó. Ibi tó bá fi yọ yín sí, ẹ jẹ́ kó ṣomi síbẹ̀. Ẹ má máa pín kiri mọ́. Eléyìí tẹ́ pín ó ti tó. Òbó ti bàjẹ́ lágo mélòó, ó ti tó. Ẹ má tún pín kiri mọ́. Tẹ́ bá pín yín sí báyìí tún fẹ́ lọ ṣẹ̀sín ni. That is just it. This is not your prime time anymore.
bẹ́ẹ̀ ni apple yẹn ti ṣe kíni ó ti rà ó ti ṣe tí ó ti bàjẹ́. So ẹ fara yín balẹ̀ kẹ́ ẹ jókòó jẹ́ ẹyin. Invest in things that can give you more money, not investing your puna in somebody else's dick. Ẹ ti gbọ́n sìn, ẹ jókòó jẹ́ ara yín. The time is over. It is over for you. But you can still make good use of your life. If your life is not centered around pọ́nrán gidi. Take time to enjoy life. There's more to life. Than kéèyàn lọ máa force ara ẹ̀ sólórí. Ìyẹn ti lọ ó ti lọ nìyẹn. That is just it. Waste of time, waste of effort, waste of ìlẹ̀kẹ̀. Waste of ìlẹ̀kẹ̀ yẹn ló dùn mí jù. Waste of table material. Aṣọ tó yẹ kó fi rán yín ìchíà. Waste of ẹ̀kọ́ lọ waste ẹ̀ dànù ni. Torí pé you did not have a clear kíní of what you are going to do. You want to force yourself into somebody's housewife, a prominent king. So auntie, happy birthday to you. Gbogbo eléyìí tí mo sọ yìí kì í ṣe pé mo fi bá yín jà àbí mo fi rí yín fín. Mo kàn ní kẹ́ tún wà aware of your surroundings ni kó tó di pé wọ́n tún ti shift pant yín ká tún máa gbọ́ story àti voice note lórí social media. That is it. Ẹ má tún jẹ́ kó tún shift pant yín. Make sure that you close your leg. Kì í ṣe gbogbo èèyàn tó bá ti wá síwájú yín náà lẹ máa làbò lẹ́fun. Wọ́n kàn fẹ́ jẹ ni kán ra kúrò bẹ́ẹ̀ nígbà tó dá àti ṣe kí ni ọjà títán nu ṣọ́ọ̀bù kí náà kí lẹ wá ń gbọ́n lé. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ti jẹ yín nìyẹn wọ́n ti kúrò ń bẹ̀. Èèyàn tó bá dẹ̀ ti jẹ tó ti kúrò ń bẹ̀ kò sẹ́nibọ̀dì tó máa fẹ́ jẹ mọ́ Ọlọ́run má yẹ kéèyàn ṣì jẹ. So aunty, happy birthday. Ẹ sọ fáwọn ọmọ yín tó wà obsessed pẹ̀lú Dorcas pé kán múra sí ọjọ́ birthday yín gan àwọn ọmọ yín tó dójú tì yín. Dorcas náà ń pariwo káàkiri. Àwọn èèyàn ò tẹ̀tù lè sọ pé kán ṣe birthday fún yín online birthday. Orúkọ Dorcas náà ṣáà ń pariwo náà ṣáà ń dá. It is well, sha. Happy birthday to you once again. Ẹ jọ̀ọ́ ṣé mo wíire àbí mi wíire?